mẹ́ta ló dẹ̀ wà níwájú Nàìjíríà 1 pínpín 2 kí sọ́jà gbàjọba 3 bóyá ká yí padà. Bàbá Adébóyè náà ń lò láti mú wa sínú wàhálà kábọ̀ ó sì dáa kó tètè máa bẹ Ọlọ́run fún wa bá àti gbogbo ẹ̀yin olórí. Pínpín tí Awólọ́wọ̀ sọ pé ká má pín nígbà yẹn gbogbo ẹ̀mí tó ń sọnù ní ìsìn báyìí orí Awólọ́wọ̀ ló wà kẹ̀jẹ́ wa. Kí Tinubu jọ lọ́wọ́ nítorí Ọlọ́run kó yọ àwọn pòlíìsì kúrò lọ́dọ̀ àwọn èèyàn ńlá láyè kọ́ wọ àwọn bandits ó bá wọn ká wọ́n dànù. Mo bẹ̀ Sunday Igboho kó jókòó síbi ó wà kó jẹ́ kílẹ̀ Yorùbá ṣẹ̀ sí wọn kí ìyà ó jẹ wọn. Àlè bá àwọn Haúsá gbé wọn ẹ̀ ṣènìyàn ẹranko ni wọn. Ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ìjọba APC fẹ́ sọ Nàìjíríà di Islamic State ni o ẹ kọ́ ilẹ̀ o. Àwọn ọba tó dẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n tó ń ṣe gbogbo kan láti lè tún ta wá sọ́wọ́ Haúsá ẹ lọ kọ́ ilẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kẹ́tì yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. Bàbá Násìrì tún ti jáde lórí ọ̀rọ̀ Yorùbá pàápàá àwọn ìlàkọjá tí ọmọ Yorùbá ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn wípé ọ̀rọ̀ Yorùbá yìí ó ti wá tẹ́lẹ̀ rí láyé Awólọ́wọ̀ nígbà tí àwọn sọ fún Awólọ́wọ̀ pé ká pín ìran Yorùbá tí Awólọ́wọ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́. Ọ̀rọ̀ mọ̀ jáde nípa bàbá Adébóyè wọ́n ní pé ìwà ìkónilẹ́rù yìí pé àtọ́rọ̀ bàbá Adébóyè ló ti bẹ̀rẹ̀ pé èròǹgbà wọn ni pé ọmọ ìjọ rìdíìmù yóò di olórí orílẹ̀-èdè. Pàápàá jùlọ wọ́n mà tún sọ nípa Sunday Igboho wọ́n ní kó má wá sórílẹ̀-èdè Nàìjíríà mọ́ o kókó jẹ́ kíyà kó jọmọ Nàìjíríà. Àwọn arawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu pé kó jọ kó kó gbogbo ọlọ́pàá kó lẹ́yìn àwọn ọlọ́lá àwọn ọlọ́rọ̀ kí báńdíìtì ó lè ṣe wọ́n bọ́sẹ̀ ṣe é sojú kan rí ntọ́mọ ènìyàn àti mẹ̀kúnnù tó ń dojú kọ. Wọ́n sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ tó pọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìjọ mẹ́ta lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n wá sọ wípé ẹgbẹ́ APC ó fẹ́ sọ Nàìjíríà dẹlẹ́sìn kan ni o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní wọ́n sọ nípa Gani Adams wọ́n ní pé sẹ́rímọ́níà olùgbèjà Yorùbá ni wípé ibi tó máa ti ń ṣe àjọyọ̀ lẹ́tí máa ń rí pé wọ́n tó jà ọmọ Yorùbá gbé. Ọ̀rọ̀pọ̀ tí bàbá Násìrì sọ nípa bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lè gòkè àgbà. Wọ́n máa sọ̀rọ̀ nípa bàbá Adétóyè náà àti àwọn lẹ́ẹ̀kan nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀pọ̀ tí bàbá Násìrì sọ nínú àwọn ọ̀rọ̀ wọn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n sì gba Tinubu níyànjú nípa bí ọmọ Yorùbá ṣe lè bọ́ lóko ẹrú tá a wà yìí. Ẹ wò ẹ má jẹ́ ń sọ́tán ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Bàbá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ́jọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. Ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀yà bẹ̀yìn ni o. Ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ já ṣíà ètò ọ̀hún ẹ já kí gbogbo èèyàn gbọ́n tí bàbá Násìrì sọ àtọ̀nà àbáyọ láti kó nínú wàhálà èyí tá a ra wọlé yìí àti láti bọ́ nínú oko ẹrú tọmọ Yorùbá wà. Ẹ já ṣíà ètò ọ̀hún ẹ já like ẹ já comment lórí ẹ ẹ já máa bọ́ tù ọ̀hún bọ̀. Redemption camp first gate wọ́n tó ti máa pa èèyàn jù ń bẹ̀ kí àwọn aláṣẹ ìjọ rìdíìmù kí wọ́n ṣe flyover business center ni wọ́n ṣe ní ìsìnkú sí ṣọ́ọ̀ṣì mọ́. Gbogbo eléyìí àwọn èèyàn lè fi bú mi ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run èèyàn mẹ́ta la rán mi sí elétí ẹ̀mí ẹni ẹ̀mí èrò ìjọba ọ̀run. ẹ lè mọ̀ pé dísàmọ́ràn ṣọ́ọ̀ṣì táwọn èèyàn ṣe òwò ni wọ́n fi ń ṣe business center ni tí wọ́n bá rí pé ẹnìkan ká jáde ó takò wọ́n á máa bá ènìyàn jà. mo fẹ́ bèrè kankan ẹ rí i pé àwọn pásítọ̀ wọ́n kó èèyàn lọ lóyìnbó lọ sí Israeli ní gbogbo ìgbà wọ́n kó èèyàn lọ sẹ́lẹ̀ wọ́n gba 3.9 million 3.9 ní ẹ wá béèrè pé kí wọ́n lo àdàbí iye tó ń lọ sápò ẹnìkankan wọn. Gani Adams sí lóun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò inú ilé rẹ̀ pátí ló ti ń jẹ́ kò tó gbà wàhálà. Iṣẹ́ Haúsá ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n o. Haúsá kọ́ ló ń bá Kánú jà Yorùbá ló ń bá Sunday Igboho jà Ìgbò ló ń bá Kánú jà. Eléyìí ní ti àwọn ọba ilẹ̀ Yorùbá láàárín àkókò sí 2027 àwọn ọba ilẹ̀ Yorùbá ti lọ àwọn olórí ilẹ̀ Haúsá àtàwọn ọba wọ́n fẹ́ fi ọgbọ́n wọlé sáwọn ọba ilẹ̀ Yorùbá lára láti kó wọn ní pápámọ́ra láti ṣe ẹ̀tàn lẹ́yìn ìgbà tán bá ṣẹ̀tàn yẹn ní tí wọ́n fẹ́ ṣe gangan wọ́n ti máa hàṣírù ẹ̀ gbogbo ohun tó ń lọ ní Nàìjíríà ẹ lọ kọ́lẹ̀ wọ́n fẹ́ sọ Nàìjíríà di Islamic State ni o ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ìjọba APC fẹ́ sọ Nàìjíríà di Islamic State ni o ẹ kọ́ ilẹ̀ o torí ọ̀la
Nọ́mbà 3 fún ti àwọn ìdáhùn náà ni o. Ní ìgbà tí Òjúkú wá bá bàbá Awólọ́wọ̀ pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè Nàìjíríà kólúkúlùkù máa lọ nítorí pé a lè bá àwọn Haúsá gbé, wọn ẹ̀ ṣènìyàn ẹranko ni wọ́n. Awólọ́wọ̀ dalẹ̀ Òjúkú olóhùn ò lọ. Tí ẹ wá wò títí di òní sí Awólọ́wọ̀ yẹn pàpà jẹ́ olórí ní Nàìjíríà. Ẹ wá wo gbogbo tó dé bá lẹ́yìn àti di àárọ̀ yìí. Ẹ wá wò. Náà pínpín tí Awólọ́wọ̀ sọ pé ká má pín nígbà yẹn, gbogbo ẹ̀mí tó ń sọnù ní ìsín báyìí orí Awólọ́wọ̀ ló wà kẹ̀jẹ́ wa. Ẹ̀jẹ̀ yẹn orí Awólọ́wọ̀ ló ti máa ké. Torí pé tó bá jẹ́ pé a ti lọ ń gbà náà bá gbogbo wàhálà tá a kojú ẹ̀ kò ní sí. Ohun mẹ́ta ló dẹ̀ wà níwájú Nàìjíríà. 1 pínpín, 2 kí sọ́jà gbàjọba, 3 bóyá ká yí padà kí orílẹ̀-èdè ó yí padà nínú ìwà burú wọn kọ́lọ́run ó fàánú gbàgbà. Lẹ́yìn mẹ́ta yẹn ẹ gbàgbé ẹ̀ orílẹ̀-èdè kò lè rọgbọ. Àwọn ọba tó dẹ̀ ọba ilẹ̀ Yorùbá tí wọ́n tó ń ṣe gbogbo nǹkan láti lè tún tà wá sọ́wọ́ Haúsá ẹ̀ lọ́kọ́ ilẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Akíntóyè ìdúró rẹ̀. Tá bá jẹ́ pé a rí àgbà bíi mẹ́ta bí bàbá Akíntóyè nílẹ̀ Yorùbá, both Christian and tradition ìbá ti dáa, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé a rí àgbà bíi bàbá yẹn. Ṣùgbọ́n Ọlọ́run á dẹ̀ rọra ẹ̀mí ẹ̀. Ikú ọdún 2026 kò ní mú lọ lákòókò torí ìyà ń jẹ wá. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba Aláké ti Ẹ̀gbá àti Tẹ́jú Oṣó. Àwọn ọba méjì yẹn à ń wọ̀ sí wọn. Ẹ̀mélòó lórí wọn ní patí, ẹ̀mélòó lẹ́rí wọn kán máa lọ patí káàkiri. A dẹ̀ tó dúpẹ́ fún ìgbé ayé bàbá wa Olúbàdàn tó jẹ ẹ̀. A rí pé di àkókò yìí ilé rẹ̀ ló wà, kì í tẹ̀lé àwọn ọba tó lọ ṣe sẹ̀rímọ́nì káàkiri. Gani Adams lóun jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, inú ilé rẹ̀ pátí ló ti ń jẹ́, kò tó gbà wàhálà. Ìyẹn nípa ti àwọn ìbéèrè mi, mo dá gbogbo ẹ̀ papọ̀ ní o. Ní ìsín mo bẹ̀ Sunday Igboho kó jókòó síbi ó wà, kó jẹ́ kílẹ̀ Yorùbá ṣẹ̀ sí wọn, kí ìyà jẹ wọn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dáṣẹ́ bí káàkiri báyìí, wọ́n ṣe security meeting. Kó fi wọ́n lẹ̀, kì í ṣe Haúsá ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n o. Haúsá kọ́ ló ń bá Kánú jà, Yorùbá ló ń bá Sunday Igboho jà, Ìgbò ló ń bá Kánú jà. Mo sọ kan nígbà kan tí gbogbo wọn bínú. Mo nígbà tí ẹ mà tó lájẹ́ pé adájọ́ tó dájọ́ Kánú jẹ́ ẹni tọ́pọlọ ẹ̀ pé, tí Nàìjíríà ọpọlọ wọn pé, tíjọba Tinubu ọpọlọ wọn pé, ṣebí adájọ́ wà nílẹ̀ Ìgbò, ṣe bó yẹ ká pé adájọ́ ilẹ̀ Ìgbò kó dá ẹjọ́ Kánú, ṣe bó yẹ kí bàbá Tinubu kó pe adájọ́ Haúsá kó dájọ́ Kánú, kó má sọmọ Yorùbá ló dá. Ṣùgbọ́n ìmọ̀ òsì lórí wọn ò ní mọ̀. Ọmọ Yorùbá ẹ̀ gọ̀ bá ṣe ń gọ̀ ẹ̀. Ìyẹn èkíní, ìyẹn ní ìtẹ̀síwájú. Eléyìí mo dẹ̀ tún fẹ́ bẹ̀ Tinubu kí n tó sọ ti bàbá Adébóyè. Mo béèrè nǹkan méjì lọ́wọ́ Tinubu. Nǹkan méjì ni kí Tinubu ṣe ní ìjọba rẹ̀. Èkíní, ó lóun fẹ́ yọ police security guy kó lọ́dọ̀ àwọn VIP, kó jọ àdúrà tí mo gbà Ọlọ́run á jẹ́ kó rí ṣe. Ẹ rí wípé láàrin ọdún kan tí Tinubu bá lè ṣe, gbogbo àwọn èèyàn burúkú wọ̀nyí, àwọn èèyàn wọn pa wọ́n dànù. Gbàtà àrí wọn pa ní a fi pa àwọn innocent. Kí Tinubu jọ lọ́wọ́ nítorí Ọlọ́run kó yọ àwọn police kó lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá ẹ̀, kó wọ àwọn bandits ó bá wọn ká pa wọ́n dànù. I'm sorry to say that, torí wọ́n ti ta orílẹ̀-èdè yìí. Ẹ̀bẹ̀ kejì tí mo bẹ̀ Tinubu kó jọ kó sọ fún àwọn speaker at house kí wọ́n ṣe DNA test lọ́fẹ̀ẹ́, kí olúkúlùkù mọ iye ọmọ tó bí, kí wọ́n gbé jáde, kí DNA test jẹ́ free ní Nàìjíríà.
a máa ọmọ àlè àti ọmọ ọkọ yàtọ̀ torí ọmọ àlè ti dàgbà ní ìjọ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà. Nǹkan méjì tí mo ń gbàdúrà kọ́lọ́run jẹ́ kó rí sí nìyẹn. Eléyìí ti bàbá Adébóyè bí Awólọ́wọ̀ ṣe kó wa sí ìgbèkùn òun náà ni bàbá Adébóyè náà. Mo sọ́rí o, ikọ̀ Ọlọ́run ni o, àyànfẹ́ ni o, ẹni ìpèlú o, ọmọ Ọlọ́run ni, ojúlówó ọmọ Ọlọ́run ni. Ṣùgbọ́n òun náà ni wọ́n ṣe ti ọ̀dọ̀ bàbá Adébóyè wọlé sí wa lára kìjọba APC. Ní tí bàbá Adébóyè dẹ̀rù ní ìgbà yẹn ni pé wọ́n á gbà bóyá ọmọ rìdíìmù máa ṣe pírẹsidẹ̀ntì sí Nàìjíríà. Ìyẹn tí gbogbo wa fojú sí nìyẹn pé tí wọ́n bá parí wọ́n á lè gbé fún Ọ̀ṣínbàjò ibi tán ti gbà mú wa nìyẹn. Bàbá Adébóyè náà ń lò láti mú wa sínú wàhálà táwọn ó sì dáa kó tètè máa bẹ Ọlọ́run fún wa bá àti gbogbo ẹ̀yin olórí ká tètè máa bẹ Ọlọ́run fún wa àti gbogbo àwọn olórí torí ọ̀tá wa ti wọ̀ o orílẹ̀-èdè máa da Nàìjíríà máa da lẹ́sìn kan o ọ̀tá wa ti wọ̀ o ọ̀nà fi lò ní ìsìn báyìí gbogbo ohun tá a wá fọkàn sí bẹ́ẹ̀ yẹn nígbà yẹn àti bàbá Adébóyè kò wá bọ́ sí ní ìsìn wọ́n gba abẹ̀ wọlé sí wa lára. Ìyẹn nípa ti béèrè mo dẹ̀ tún ń tọrọ ẹ̀bẹ̀ kọ́ngírẹ́sì tó ń bọ̀ báyìí ní December redemption camp first gate mọ́tò ti máa pa èèyàn jù ń bẹ̀ kí àwọn aláṣẹ ìjọ rìdíìmù kí wọ́n ṣe flyover kó má di pé àwọn kèfèrí máa rò pé bóyá wọ́n fi ẹ̀jẹ̀ àwọn èèyàn ṣe kankan ikú tó ń ṣẹlẹ̀ ń bẹ ti ń pọ̀ jù kí wọ́n bá wa ṣe flyover síbẹ̀. Ọlọ́run ẹ gbọ́ ìdí tí mo fi wá sórí mídíà lónìí. Ìkíní láti sọ ọ̀nà láti dáhùn ìbéèrè àwọn ọmọ Ọlọ́run kan ìyẹn ni pé láti sọ ọ̀nà tí bàbá wa Awólọ́wọ̀ fi kó bá ilẹ̀ Yorùbá àti ọ̀nà tí bàbá wa Adébóyè fi kó bá body of Christ nínú generation yìí. Tí n bá sọ̀rọ̀ yìí tán onírú kan ní àwọn ọmọ ọ̀rọ̀ àpá ìdílé fi dá mi lóhùn lórí afẹ́fẹ́ o ṣùgbọ́n òdodo ò lè dínkù pani. Èkejì láti sọ oríṣi ìjọ mẹ́rin tí Nàìjíríà operate. Ẹ̀kẹta láti dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run fún ti God Warrior Congress tó kọjá tá a parí lánàá. Ẹ̀kẹrin láti tan ìmọ́lẹ̀ ìyàtọ̀ tó wà nínú advice or correction àbí kí adádé hate èèyàn ká bá èèyàn ní kí a ní ọkàn búburú sí èèyàn. Àwọn tí mo torí ẹ̀ wá nìyẹn. Finally láti ṣe iṣẹ́ ìránṣẹ́ ọjọ́ keje fún ti àwọn àyànfẹ́ tó ṣe. Ní ìgbà tí ìjọ bẹ̀rẹ̀ àlùfáà ló máa àwọn ọmọ ìjọ ló máa ń lówó tá a máa tọ́jú àlùfáà. Ìgbà tó yá tí wọ́n sọ ìjọ di òjìbìtì àtowó òun làlùfáà fi ra mọ́tò fún ọmọ ìjọ tó ń kọ́lé fún ọmọ ìjọ which is number one abomination and error. Àlùfáà sọ pé òun dá 100 million fún èèyàn ibo ló ti rí ṣé ó ju ọrẹ àtẹ̀bù yìí ni mélòó ló ń gbà. Olúwa yóò wà pẹ̀lú wa. Number one a ní oríṣi ìjọ mẹ́rin. Ìjọ àkọ́kọ́ ní ìjọ Ọlọ́run. Ìjọ tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ilẹ̀ Nàìjíríà táwọn Samuel Ajayi Crowther mú wá. Nígbà tí ìjọ Ọlọ́run yẹn bẹ̀rẹ̀ tán Ọlọ́run wá rí pé àléébù díẹ̀díẹ̀ wà nínú ìjọ yẹn. Kí ni sì ni àléébù yẹn ni pé àléébù yẹn wọn ò fi òrìṣà sílẹ̀ bọ̀tì wọ́n sin Ọlọ́run. Ó dàbí ìjọ májẹ̀mú láéláé. Mi ò ní lè dárúkọ àwọn ìjọ wọ̀nyẹn àwọn ìjọ tí àwọn òyìnbó mú wá bẹ́ẹ̀ yẹn nítorí orí afẹ́fẹ́. So àwọn ìjọ yẹn mo dẹ̀ tún lè dárúkọ bíi Methodist, Anglican, Siemens, St. Mary àti àwọn ìjọ bẹ́ẹ̀ yẹn.
ìjọ Ọlọ́run ọ̀gá ògo ni wọ́n. Gbà táwọn òyìnbó mú wá ìjọ yẹn àwọn àlébù díẹ̀díẹ̀ wà ń bẹ̀. Kí ni sì ni àwọn àlébù yẹn ni pé nípa ìgbéyàwó, nípa àgbèrè, nípa òrìṣà, bàbá ìjọ ìyá ìjọ lè jẹ́ olórí òrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ̀ nítorí àwọn àlébù díẹ̀díẹ̀ yẹn so ìjọ ẹ̀mí wá jáde. Ọlọ́run wá gbé àwọn ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ Yorùbá àti pàápàá nílẹ̀ adúláwọ̀, Ọlọ́run wá gbé àwọn èèyàn kan dìde láti dá ìjọ ẹ̀mí sílẹ̀. Ìjọ ẹ̀mí ló wá rìjẹ́ẹ̀tì ìbọ̀rìṣà, ìmúra bíi tayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀n ni ẹni CAC, the Apostolic, Kérúbù nígbà tó bẹ̀rẹ̀. So àwọn ìjọ ẹ̀mí yẹn àwọn ni wọ́n dúró. Ẹ̀mí Ọlọ́run ló introduce ìjọ yẹn. So gbogbo ìjọ ẹ̀mí yẹn wọ́n kórìíra ká máa lo ìkan ayé, kí ìmúra wa kó yàtọ̀ sí tayé, ìgbé ayé wa àwọn ọ̀dẹ̀ kíkpé àwọn lórúkọ broda, sista àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìjọ ẹ̀mí yẹn wọ́n wá yọ àwọn àléébù díẹ̀díẹ̀ tó wà nínú ìjọ ti Ọlọ́run tí ó kọ́kọ́ rán sí wa. Wọ́n wá yọ àwọn àléébù wọ̀nyẹn kúrò. Ìgbà tí ìjọ Ọlọ́run yẹn bẹ̀rẹ̀, Ọlọ́run wá fi ìjọ yẹn wọ ọ̀pọ̀lọpọ̀ àgbáyé sàn orílẹ̀-èdè. Ìgbà yẹn náà wọ́n tún kó àwọn ìjọ tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn. So ìjọ yẹn rìn nítorí pé ẹ̀mí mọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀. Ní ìgbà tó yá ní gbogbo àwọn bàbá Akíndayọ̀mí ìjọ ẹ̀mí ni wọ́n dá sílẹ̀. Ìgbà tí bàbá Adébóyè gbàjọba tán ló sọ di ìjọ ministry, ìjọ tó sọ di iṣẹ́ ìránṣẹ́ àtijọ́. So ibẹ̀ kọ́ là ń lọ. So nígbà tí ó dé àkókò, àwọn tó wá bà ìjọ jẹ́ gangan, àwọn ló wá sọ pé àwọn Pentecostal. So àwọn Pentecostal wá dìde àwọn ìjọ ìhìnrere. Àwọn ìjọ ní ìhìnrere yẹn àwọn náà tó wá rí àléébù díẹ̀díẹ̀ nínú ìjọ ẹ̀mí. Kí ni àléébù táwọn ìjọ ní ìhìnrere yẹn rí nínú ìjọ ẹ̀mí ni pé wọ́n rí àléébù pé ìjọ ẹ̀mí kò fi bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó Olúwa bá wí ni wọ́n máa ń tẹ̀lé. Ìjọ ẹ̀mí ò ní Sunday school, kò ní Bible study. So nígbà tí ìjọ ìhìnrere yẹn Pentecostal tí wọ́n wá dé, àwọn Pentecostal wá yọ ara wọn nínú ìjọ ẹ̀mí. Tí wọ́n kọ́kọ́ fi ta àwọn èèyàn ni pé ìhìnrere làwọn gbé wá. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìhìnrere, àṣé kì í ṣe ìhìnrere ni wọ́n gbé wá. Wọ́n gbé ìhìn owó, ìhìn dúkìá, ìhìn kákó ayé jọ ni wọ́n wá tàn ní ìjọ ìhìnrere sí. Ìgbà tí wọ́n tó wá rí pé ìjọ ìhìnrere kò fọ́nṣọ̀ lọ àti ìkankan pé kò tẹ́, àwọn kan náà tó wá jáde dá nọ́mbà 4, àwọn yẹn wá pèrè àwọn pé àwọn yẹn ṣèjọ o, àwọn mínísírì ní iṣẹ́ ìránṣẹ́. Ibi tí gbogbo ṣọ́ọ̀ṣì ti wá dojúrú musu nìyẹn, tí gbogbo ẹ̀ ti wá dàrú. Àwa mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ ní ìsín, bóyá ìjọ ló ń ṣe o, bóyá ìjọ ẹ̀mí ló ń ṣe o, bóyá Pentimony, torí tẹ́lẹ̀ Pentecostal, but this time around is a Pentimony and Property. So later làwọn mínísírì tó wá wọlé, àwọn mínísírì yẹn gangan ló wá wó ojú ẹ̀ dànù, táwa bà iṣẹ́ Olúwa jẹ́ ní Nàìjíríà. So fún àǹfààní ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bi mí léèrè nípa ọ̀rọ̀ ìjọ, mẹ́rin ni: ìjọ Olúwa, ìjọ ẹ̀mí, ìjọ ìhìnrere ní ìbẹ̀rẹ̀ tí wọ́n sọ di ìjọ owó àti ìjọ jìbìtì, èyí tí gbogbo wa ń ṣe nìsín, àti iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n pè ní ministry tọkọtaya. So ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bi mí léèrè, ẹ má bínú. Finally, okòhun tí a bá ti ṣe, okòhun tí a bá ti ṣe, àbí ìjọ tí a bá ń lọ, ẹ jẹ́ sọ bẹ́ẹ̀. Ohun tí mo kà mọ̀ ní pé bí o bá ní owó, ìjọ máa fún ẹ nípò, wọ́n fún ẹ ní àyè, wọ́n á dẹ̀ pòsò bọ̀tọ́jọ́ tó owó bá tán,
wọ́n á já ọkùnlẹ̀ o. Ó bẹ́tà kó kúkú di Ọlọ́run rẹ mú. Mi ò ní kó má lọ ìjọ o, simple. Ìyẹn ìkíní nípa ọ̀rọ̀ ìjọ. Gbogbo eléyìí àwọn èèyàn lè fi bú mi, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run èèyàn mẹ́ta la rán mi sí: elétí ẹ̀mí, ẹni ẹ̀mí, èrò ìjọba ọ̀run. Nípa ti ìjọ nìyẹn. Eléyìí nípa ti eléyìí nípa ti ẹ rí i pé mo fẹ́ bèrè kankan. Ẹ rí i pé àwọn pásítọ̀ wọ́n kó èèyàn lọ lóyìnbó lọ sí Ísírẹ́lì ní gbogbo ìgbà. Wọ́n kó èèyàn lọ sẹ́lì, wọ́n gba 3.9 million 3.9. Ẹ wá béèrè pé kí wọ́n lo àdàbí iye tó ń lọ sápò ẹnìkankan wọn àtijọ́. And secondly, kẹ́ ẹ lè mọ̀ pé dísàmọ́nà ṣọ́ọ̀ṣì táwọn èèyàn ń ṣe òwò ni wọ́n fi ń ṣe, business center ni. Tí wọ́n bá rí pé ẹnìkankan jáde ó takò wọ́n á máa bá ènìyàn jà, wọ́n á kó àwọn ọmọ ọ̀rọ̀ àpáàdé sórí mídíà, yóò máa àtàpẹ́. Business center ni wọ́n ń ṣe ní ìsìnkú sí ṣọ́ọ̀ṣì mọ́. Ìyẹn nípa ti ìjọ àtàwọn tó ń lo àtijọ́ tá à ń lọ ní ìsìn. Ọlọ́run yóò wà pẹ̀lú ẹ. Ẹ dẹ̀ rí pé àwọn tó bá wọn jìyà ní ibẹ̀ gbogbo wọn náà ti bẹ̀rẹ̀ sí rìtáyà, àwọn gangan ọ̀dẹ̀ ní rìtáyà. Ọlọ́run yóò wà pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Eléyìí kò yẹ kí n sọ, bọ̀ mo sọ nítorí pé ọ̀tọ̀ ni advice, ọ̀tọ̀ ni correction, ọ̀tọ̀ ni kéèyàn gbógun tiwa. Nípa ọ̀rọ̀ aṣọ òní ò advice mi, kò dẹ̀ correct mi, ó kà gbógun tì mí ni. But mo ti ṣàlẹ̀ Ọlọ́run lọ́wọ́. Àwọn ọmọ mi láwọn fẹ́ máa attack ẹ̀. Mo ní ká má ṣe bẹ́ẹ̀. Òun kó gbogbo àwọn ọmọ ẹ̀ sórí afẹ́fẹ́ àtòun, ó attack mi. Ìyí tí mo fi jù lọ nìyẹn. Ẹni tó lóun mọ Kristi nìyẹn, ẹni tó lóun ọmọ Ọlọ́run nìyẹn. Ìjà gbè mí ọ̀fọ̀rí afẹ́fẹ́. Afẹ̀síkáyà powó of media. Wòlíì ọlọ́pàá Ọ̀rànmíyàn nífẹ̀ẹ́ of worldwide. Elépè Daniel Awíkókó international. Bí ìbá rí bẹ́ẹ̀, ẹni tó lóun mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ibo ló ti rí nínú Bíbélì pé ẹnìkan bú òun, ó wá kó gbogbo àwọn ọmọ ẹ̀ka ló máa bàjà lórí afẹ́fẹ́? It is well, ní ò dá sí ọ̀rọ̀ ẹ̀. Finally, ohun tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan sí, àdúrà méje àwọn àyànfẹ́ fún tọjọ́ keje. Mo fẹ́ kí ẹ gbọ́ ìrírí mi. Ní ọdún kan mo máa lálàá, mo máa rí ìgbín ní gbogbo ìgbà. Tí n bá dẹ̀ ti lálàá rí ìgbín, olóore mi gbogbo á lọ, gbogbo nǹkan dàrú, nǹkan bàjẹ́ fún mi. So ìgbín kẹ̀, àwọn ìran mi mo gbọ́ nínú ìtàn pé wọn ò kí ń jẹ ìgbín nígbà náà. Bọ̀ nígbà tẹ́mi gba Kristi ní Olúwa àti Olùgbàlà, mo ní kò sí èèwọ̀ fún mi, mo wá ń jẹ ìgbín, mo dẹ̀ ń láìkì ìgbín. So to cut the story short, gbogbo ìgbà tí mo bá ti lálàárí ìgbín yẹn, bí n bá wà nínú àwẹ̀ 40 days 30 days 21 days, ìgbà tí n bá fẹ́ parí màá la. Mo wá wà lórí òkè lọ́dún kan. Bí mo ṣe wà lórí òkè lọ́dún yẹn lọ́hùn, mo lálàárí ìgbín yẹn. Bọ́n ṣe ń ṣe program, mi ò lè ṣe program mọ́ torí àlá tí mo lá, inú mi bàjẹ́. Bí mo ṣe gbọ́ wòlíì Ọlọ́run kan nínú program nínú ṣọ́ọ̀ṣì lórí òkè kẹta ní Ìdó, pé Olúwa wí pé ẹnìkan wà ní orí òkè yìí o, ogun kan ṣoṣo tó ní ìgbín. Olúwa sọ pé èèwọ̀ ìdílé ẹ̀ ni tó bá lóun ti gba Kristi, tí ó bá fi ìgbín yẹn sílẹ̀ kó bá wọn wọ̀, ogun rẹ̀ ò lè ṣẹ. Pé àfi tó bá wọ̀, tí ò bá jẹ ìgbín yẹn mọ́. Pé tó bá ń ka Bíbélì pé Olúwa ti sọ gbogbo di ọ̀tún pé kò rán ọ, ogun yẹn ò ní bọ́. Pé Olúwa sọ pé kóun sọ fún ìjọ tí mo máa wòlíì náà nìyẹn. Òde yẹn wà ní, bàbá yẹn wà ní Ìkòròdú ní èdè àárọ̀ yìí. Nígbà tó sọ bẹ́ẹ̀, bàbá kọ̀ǹfọ́tà, nígbà tó sọ bẹ́ẹ̀ ni mo dìde lórí kíní. Ìgbà tá a parí mo á lọ rí.
ó ní kò sí ètùtù kò sádúrà kí n lọ fi ìgbín èèwọ̀ ìlú wa yẹn sílẹ̀. Bí mo ṣe fi ilẹ̀ tán po èèwọ̀ ilé bàbá mi yẹn, bí mo ṣe fi ìgbín yẹn sílẹ̀ tí mi ò jẹ, bí mo ṣe bẹ̀rẹ̀ sí pàdé àwọn alágbára lórílẹ̀‐èdè, àwọn èèyàn ńláńlá nígbà yẹn, àwọn màmá òkèrèkè nígbà yẹn lọ́hùn, àwọn nígbà ìjọba bàbá Ọbásanjọ́, mo ṣe pàdé àwọn èèyàn ńláńlá nìyẹn tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ọ̀nà mi títí di àárọ̀ yìí. Kí ni ẹ̀kọ́ tí mo fẹ́ mú jáde? Àdúrà tá a fẹ́ gbà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ogun tó borí wa, ogun pé a jẹ́ ogun, ohun tó jẹ́ kí ogun borí wa, ẹ̀kọ́ táwọn àlùfáà fún wa àti ìgbàgbọ́ tá a gbàgbọ́. Àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ kí ẹ gbà ni pé Olúwa o, ogun tí ò lọ́nà àbáyọ tó jẹ́ pé ìgbọ́ràn nìkan ni ọ̀nà àbáyọ rẹ̀, Olúwa ràn mí lọ́wọ́ láti gbọ́ràn láti rí ogun yẹn ṣe láti àdúgbò lọ. Ogun tó jẹ́ pé kò lótìtù kò lẹ́bọ, ìgbọ́ràn nìkan ṣoṣo ní ọ̀nà àbáyọ ẹ̀, Olúwa ràn mí lọ́wọ́ láti gbọ́ràn kí n lè rí àánú fi ṣẹ́ ogun náà. Àdúrà ìkejì, Olúwa gbà mí lọ́wọ́ ìjọba, Olúwa gbà mí nínú ìgbèkùn tí mo wà, tèmi gangan ò mọ̀ pé mo wà nú ẹ̀ tó sì ń fìyà jẹ ayé mi. Àdúrà ìkejì, Olúwa ràn mí lọ́wọ́ dé ìkóríta tí mi ò ní fi ayé àwọn ọmọ mi san gbèsè ẹ̀san mọ́ látòní lọ. Àdúrà ẹ̀kẹrin, Olúwa gbà mí lọ́wọ́ ogun tó mọ odi yé mi àtayé mi àti ìran mi ká, Olúwa gbà mí kó fún mi ní ìṣẹ́gun lórí ẹ̀. Àdúrà àkárùn-ún, Olúwa gbogbo ẹni tó rán sí mi láyé tó wà lọ́wọ́ ogun nǹkan ò lọ déédéé, Olúwa bá mi gbà lónìí. Gbogbo ẹni tó rán sí mi láyé àti nínú pàápàá ní ètò kòkọ́dún yóò parí tó wà lọ́wọ́ ogun àbí ìgbèkùn nǹkan ò lọ déédéé mọ́, Olúwa bá mi yọ wọ́n ní ìṣẹ́jú tí mò ń gbàdúrà yìí o. Àdúrà ẹ̀kẹfà, Olúwa jẹ́ ráàánú gbà dé ìkóríta tí orí mi kan ṣoṣo yóò máa bọ́ àgbáyé. Olúwa jẹ́ ráàánú gbà dé ìkóríta tí màmá èmi nìkan ṣoṣo yóò máa bọ́ àgbáyé. Màmá bùkún àgbáyé mi ò ní mà. Àdúrà ìkeje níbi tí a ti parí, Olúwa gbà mí o lọ́wọ́ ohun tí mò ń ṣe ṣùgbọ́n tí ò ní jẹ́ kí n dọ́run, ohun tí mò ń ṣe tí mi ò kà sí tí ò sì ní jẹ́ kí n dọ́run, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀. Gbogbo àyàn ọmọ Ọlọ́run tí ẹ pín mẹ́sẹ̀gì tí ẹ dẹ̀tẹ́ ti ṣe, gbólóhùn àkọ́kọ́ tí mo sọ ni pé lábẹ́ bó ti wọ́n ó rí, àdúrà ò ní já yín kulẹ̀, orúkọ Olúwa ò ní já yín kulẹ̀, àánú ò ní já yín kulẹ̀, ìrànlọ́wọ́ ò ní já yín kulẹ̀, ojúrere ò ní já yín kulẹ̀. Ohun gbogbo tọ́lọ́run dá sáyé yóò favour wa. Oṣù tuntun tá a fẹ́ wọ̀ kí December tó parí oṣù ọdún yìí tá a fẹ́ wọ̀ láìpẹ́ yìí, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ibi ni yóò gbà lọ́wọ́ wa, kò ní dájọ́ ibi fún wa, ire ni yóò dájọ́ rẹ̀ fún wa, kò ní ti ọ̀run mọ́ wa. Ohun gbogbo tá a ní ìlò fún ìparí ọdún yìí mi ò mọ̀nà tọ́lọ́run yóò gbà ṣe, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, Olúwa kó lànà rẹ̀ fún yín. Àárín àwa àtọlọ́run kò ní dàrú. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fún ti àjọ̀dún Warrior ọkàn gẹ̀ta parí. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ẹ ṣé o. Ní ti Bíbélì tí a máa pín ní December 25 fún ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ ti gbé àwọn ìgbésẹ̀ àtẹ̀yìn tó tún wà lọ́kàn àti tẹ̀síwájú láti ṣe, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo dẹ̀ bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run, ẹ gbàdúrà fún èmi náà, òdodo lè dínkù pa ni, kí òtítọ́ mo dẹ̀ mọ̀ pé òtítọ́ lè dínkù pa mí. Gbogbo ogun tó ń lọ lórí afẹ́fẹ́ nítorí òtítọ́ kí Ọlọ́run bá mi ṣe. Ìjọ CAC kọ́ Ọlọ́run dá sí, orílẹ̀-èdè Nàìjíríà ìfẹ́ Ọlọ́run kó ṣe. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ń fọ́lọ̀ mi àtàwọn tí ó gbọ́ mẹ́sẹ̀jì mi, kí Ọlọ́run ó fi àmì hàn wọ́n ní rere tó bá jẹ́ lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo ni mí.
fún àǹfààní ẹ̀yin tẹ́ máa ní ẹ máa pè mí, mi ò kí ń gbé fóònù, mo ń gbé fóònù o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ bá pè mí orúkọ mi lágbájá ibi báyìí ni mo ti ń pè, mo fẹ́ bá yín ní gbólóhùn, then you text to me, tí a bá tẹ̀lé text à ń ṣe voice note, èmi gángan gbà mo bá rí màá pè wá padà. ọ̀rọ̀ lẹ́gbọ́n tí bàbá Násìrì sọ yìí, ẹ sì gbọ́ bí wọ́n ṣe nànà kí ní ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan tí àwọn èèyàn sì gbọ́ nípa bí ó ṣe pàtàkì fún wa láti pín, àti nípa tí bàbá Adébóyè tí wọ́n rò pé báyà ọmọ rìdíìmù ni ó di pírẹsidẹ́ǹtì lọ́jọ́ iwájú. Wọ́n ní kíní ọ̀hún náà ló sọ Nàìjíríà dẹ́lẹ́sìn kan, àti pẹ̀lú pé wọ́n gba Sunday Igboho níyànjú pé kó jókòó síbi tọ́wà, wípé ọmọ Nàìjíríà ti fojú olóore gúngi, wípé ìwà tá a wù sí Sunday Igboho, wípé ká jẹ̀yà ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ní wọ́n sọ nípa àṣẹ òní bẹ́ẹ̀ bá gbàgbé ní tó wà láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ẹ wo, inú mi dùn pé ẹ ti gbọ́n tí bàbá Násìrì sọ yìí, ẹ̀já ṣí àìtò òun ẹ̀já pín kálẹ̀. Tọ̀ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá, àbẹ́jọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀. Àwa ń bẹ̀ yín ni o, ẹ bá wa tẹ̀ sójú ẹ̀, ẹ̀já bá yín dọ̀rẹ́, kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́. Ẹ wá má gbàgbé láti jago pélébé tí ń bẹ̀lẹ́ bẹ́ẹ̀, èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ọwá ní jù báyìí lọ táyì lábalábí tá a wà yìí, a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o, búburú kan ò ní ṣe yín, búburú kan ò ní ṣe wá, ire o, ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwó.